ní Alhaj Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò sọ fún ẹ̀yin èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe #1, Bísí Ológe #1 ní ẹ máa wò wọ́n. اللهم صل وسلم وبارك وشرف على نبيك محمد. آمين يا الله. اللهم بارك آمين. اللهم بارك آمين. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. Bàtí a ti kí Ọlọ́run ta yín Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó kí gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ àfáà fún wa. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Lápàtì lápòsí Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Àmín. Àwọn bàbá wa lọ́tún àti lọ́sì èrò pọ̀ wá pàlẹ́ ìyá wọn pọ̀ lọ́dẹ̀. Ó kí gbogbo wa lórí kíkí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kí Ọlọ́run tó fi ní àná. Orí ti máa ní kí máa dárúkọ máa ṣe àwọn èèyàn. Nínú tí èèyàn sì máa ń fàìtì fún láyé náà ní pé kí sáà lórúkọ kí lórúkọ kórúkọ ọ̀rọ̀ má bàjẹ́. Àmọ́ tó ní ìwájú Ọlọ́run òun lẹ̀sìn àti ìwà. Wọ́n wá fi kíkí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kí Ọlọ́run yọ tó lọ́ba tó sọ pé àtàhíyàtu lillah, azzakiyatu lillah, at-tayyibatu salawatu lillah, assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu, assalamu alayna wa ala ibadillahi salihin. Àmín. Ẹjọ́ torí tọ́lọ́. Ẹ̀dẹ́kùn ẹja farabalẹ̀ nítorí Ọlọ́run. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni máa lò. Ẹ̀dẹ́kùn láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ̀dẹ́kùn ẹja farabalẹ̀ nítorí Ọlọ́run láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tá à ń ṣe ń bí ló ní orípa. Ìta fẹ́ ṣe náà lórípa. Gbogbo ìta fi ṣe bí látàárọ̀. Tó jẹ́ pé lórí ìyá wa la fi rántí ẹ̀. Orípa kan ni fún ìyá wa nínú sàárè. Kọ́ wa náà láti máa bẹ̀rẹ̀ àwa náà léèrè ní ìtò súnmọ́ ẹjọ́ torí Ọlọ́run. Ẹ̀dẹ́kùn ẹja farabalẹ̀ ìyá wa nítorí Ọlọ́run ẹja gbọ́ Ọlọ́run láàrin ìṣẹ́jú mẹ́wàá. Tí èèyàn bá ti wá sí òbí àwọn bàbá wa àti màmá wa Ọlámidó, wà á gbà gbẹ̀bọ̀ wá tó gbà nǹkan mí wá oríṣiríṣi nǹkan. Alájà mo kí yín gbogbo alájà mo kí Ọlọ́run àwọn bàbá mi. Wà á gbà ìfẹ́ dárúkọ ni wọ́n ti ní láti gbà wá. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹ̀dẹ́kùn gbogbo àwọn tá à ń pè nǹkan wọn ní kẹjá ṣe díẹ̀díẹ̀. Torí Ọlọ́run. Torí Ọlọ́run àtànábì. Èmi tí mo dúró wájú yìí, mi ò táyọ̀ nǹkan kan àfi oúnjẹ. Gbogbo bí mo ti rí, mi ò táyọ̀ nǹkan kan àfi oúnjẹ. Ẹ̀yin náà tẹ́ jókòó, àtayọ̀ nǹkan kan àfi oúnjẹ. Tọ́rọ jẹ tí bàbá jẹ, tí ìyá jẹ, gbogbo ẹ̀ la ṣe òróró ẹ̀ papọ̀ ló di èmi. Oúnjẹ tí bàbá jẹ, tí ìyá jẹ, gbogbo ẹ̀ la pa òróró ẹ̀ papọ̀ ló di èmi. Tá a bá wá kú tán, a tún wá di oúnjẹ. Fáwọn nǹkan kan tí àwọn náà máa padà jẹ wá nínú sàárè. Ìyẹn ló máa fi jẹ́sí pé gbogbo tá a fẹ́ gbà láyé kò sí tẹ́ẹ̀ nílé. Àwọn ká rántí pé màmá wa tí àwọn dárúkọ wọn lénìí, tá a rántí wọn lénìí, orí parí tí màmá fílẹ̀, òun náà la fi rántí wọn lénìí. Ẹ wò èrò,
kódà ká má ṣe wá sí ó jẹ́ sí gbogbo ẹni tó wá bí oúnjẹ nìkan la jẹ ó máa ní ẹ̀kọ́ tí ọlọ́run máa mú bá màmá wa náà nínú sàárè. Àwọn ajẹ́kọ̀ọ́yé wa wípé àkúní ìdílé ti gbé òun pọ̀ àdúrà ìyá ló gbà. Ẹ dákun ẹjẹ́ àfarabalẹ̀ nítorí ọlọ́run. Ajẹ́kọ̀ọ́ mú wa rántí wípé ilé ayé yìí kò jẹ́ kankan. Àfọwọ́bà fílẹ̀. Ìyá ìtú wà láwọn kan ní àwọn àsìkò kan ó jẹ́ sí pé ìgbà tí wọ́n wà láyé báwọn náà ti tẹ̀ láwọn èèyàn káàkiri níbi ká ṣe ká tẹ̀lé nígbà lọ ká tẹ̀lé aláwọ̀ lọ bí ìyàwó náà ti tẹ̀lé wọn. Ọwọ́ adìlé nìí ìyá náà ti wá jáde láyé ọwọ́ adìlé tá a wá rántí bébí tí ni wọ́n kí wọ́n mọ̀ ọ́n ṣe tó bí wọ́n náà ti ni wọ́n kó mọ̀ ọ́n ṣe tó irú ìjókòó yìí ó máa padà tọ́ sí oníkàlùkù wa. Ibi tí ìyá yẹn wá wà nísìnyí ibi tí ìyá yẹn wà ní ìsìn àwọn nìkan ni wọ́n dá wà mẹ́ tí ò sí ẹnìkan kan tó wà pẹ̀lú wọn. Ibẹ̀ náà ni màá ti lọ pé kí lórí pa Al-Qur'ani jẹ́ kó lọ pé bára ó sì fi dá mi ṣe ìtọ́nà ọ̀tí inna nahnu nuhyi al-mawta A'udhu billahi minash wa shaitanir naktubu ma qaddamu wa atharahu wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Bismillahir rahmanir rahim. Inna nahnu nuhyi al-mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Ó jẹ́ kó yẹ wá wípé ayé wa ta wáyé bí gbogbo ẹ ti ń dá bó ti ń nù yìí tí gbogbo ẹ ń dá bó ti ń rì ká máa rántí pé ibìkan la ti ń bọ̀ ibìkan la dé ibìkan la sì ń lọ. Ìyá wa bí wọ́n ti wáyé sílé ayé wọ́n ti wá padà dẹni tí ò wáyé mọ́. Àwa náà níjọ́ kan ó padà jọ́ kan tí wọ́n padà máa fi fọ́tò wa hàn àwọn èèyàn tí wọn ò ní dá wa mọ̀ mọ́tàwọn kan ò ní dá wa mọ̀. Ọmọ nínú àwọn ọmọ tí a bí lẹ́nu tán ọmọ Abíọ́lá ẹ bá bí wọ́n pé ká ló jẹ́ Abíọ́lá ká ló jẹ́ Àbáṣà wọn dáhùn. Kò sí wàhálà tẹ́lẹ̀ fi dáhùn àdáhùn ọ̀nà. Àwa náà níjọ́ kan náà ó ti lè wò ká pẹ́ tó àwọn ọmọ kan máa padà kẹ́yìn wa tí wọ́n ní dá wa mọ̀. Á di ẹni tí wọ́n ní padà láti mọ́. Ló fi wá jẹ́ sí wípé إنك في هذه الحياة الدنيا ilé ayé tá a jọ wà yìí استقرت قدمك على الأرض ó ní ìgbà tá a fẹ́ lò láyé tá a wá yìí. وأنت مسافر إلى الله عز وجل Ìrìn àjò láàrin lórí ilé ayé tá a wá yìí. مسافر إلى الدار الآخرة Àwa ìrìn àjò náà bọ̀ láti ibì kan àárín lọ sí ibì kan. Ibi tá a ti kúrò nínú oyún tá a ti kúrò ó ní iye àsìkò tí wọ́n máa lò lẹ̀. Gbogbo téèyàn máa lò nínú oyún 270 days tí í ṣe oṣù mẹ́sàn-án. Ẹni títí ẹ bá pẹ́ lò ní ọlọ́dún kan. Ìmáàmù Málíkì ọdún mẹ́ta lòún lò lẹ̀. Béèyàn wá ṣe pẹ́ sílẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ó ṣe nípa tí ó ṣe nínú ìgbésí ayé. Ìyẹn ní mọ́dà ó ní iye àsìkò. Àwa kò ń bẹ asọ̀kalẹ̀ síbi kan. Ibi tá a sọ̀kalẹ̀ sí náà ní ayé tá a wà yìí. Ayé tá a wà yìí náà gbogbo tá a kò fọ́ mi ènìyàn náà ju 100 years. Ẹni ẹ̀mí ẹ̀ bá kú ló máa wọ 100 years. Tọ́nà wáyé máa fi dé 100 náà ti mọ̀ pé kò sí ìgbàgbọ́ tó kù fún ó tán lọ náà ni. A ti láwọn ọ̀rọ̀ kan àwọn tí ẹ̀ kankan tí wọ́n ní padà pé sínú ó tán lọ náà ni. Ibi tá a ti ń bọ̀ ó láàyè bí gbogbo wa ṣe dáa tó yìí pátá inú ohun kan láti jáde. Àwa wálé ayé yìí á lè rí ká fẹ́ lò láyé náà. Tá a bá kúrò láyé a máa wá kúrò nínú ibi tá a wà yìí. A tún wá ń lọ sínú ihò kan. Ihò tá a wá ń lọ yẹn ọjọ́ kan náà ni wọ́n bẹ ọjọ́ kan náà ni wọ́n sì yẹ ọjọ́ kan náà náà lè máa parí gbogbo ẹ̀ sílẹ̀. Tábà ti wá débẹ̀ yẹn àtúwá ń lọ ọ́bì kan ó pé ní tó ti wá lọ látijọ́ yìí ààrùn wọn bá sọ̀rọ̀ ní báwo lòun ti rí. Ṣé wá rí gbogbo ọjọ́ tá a fẹ́ lò
láyé wọ́n ti fẹ́ sọ bí obìnrin òjẹ́ ń tẹ́ mọ́ ọ nípa ní kí n máa jáná sí fọ́tò táwọn èèyàn yà àti gbogbo táwọn èèyàn ṣe mo rò wọ́n fẹ́ ìkọ́ọ̀dù ẹ̀ torí tó kò bá jáde láyé náà báwo yẹn ti máa ń fídíò nìyẹn nígbà tó bá tó fẹ́ sí bóyá wọ́n máa sẹ́ẹ̀dì ẹ̀ sí mọ̀láìkà Jìbìrìlù ní o bóyá wọ́n máa sẹ́ẹ̀dì ẹ̀ sí kankan ní ó pé tá a ti yà látijọ́ yìí ó máa padà dìlítì ìjọkan ó máa padà dìlítì ìjọkan sí gbogbo ẹ̀ òní padà wúlò wọ́n máa sì fún lọ́wọ́ ó máa rìkọ́ọ̀dù ẹ̀ ó kò ní ìgbàjáde láyé ó ti lanú lẹ̀ yẹn ní àtúgbò sínú fídíò tá a máa ń rìkọ́ọ̀dù nígbà tó kù wá ń jáde láyé kí ni benefit of it a rìkọ́ọ̀dù ẹ̀ gbogbo fọ́tò kan bàbá ńlá bàbá wa ti yà ó padà dé tó ṣáàtì ó padà wúlò yóò padà tán. wà iná mọ́tò àtàsà. gbogbo oníkálukú wa tá a wá sílé ayé gbogbo tá a fẹ́ lò láyé òjòjọ́ mẹ́ta lọ ọjọ́ àkọ́kọ́ lọ́jọ́ tá a bí wa ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun lọ́jọ́ tá a máa jáde láyé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta lọ́jọ́ tí èmi àti ẹ̀yin ká máa pàdé ọlọ́run àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà ọjọ́ tá a wá bí ni ọlọ́run pa ọ̀pọ̀lọpọ̀ òwe fún wa lọ́jọ́ tó bí wa láti jẹ́ kó máa yé wa bí àtọ́jọ́ tó bí wa àtọ́jọ́ tá a máa kú bákan náà ni ìjọ tó bí wa ìhòòhò láwọlé ayé bàbá kò láyé náà ìhòòhò náà la máa jáde àtẹni tó lówó àtẹni tí ò lówó àtọmọ tá a bí sábẹ́ tẹ́ǹtì àti tá a bí sínú hẹ́sì àti tá a bí lábẹ́ bíríìjì ìhòòhò ló ní kálukú wa wáyé ìjọ tá a bá kò láyé ìhòòhò náà la máa kò láyé ìjọ tá a wá sílé ayé àwọn kan ni wọ́n wẹ̀ fún wa ńjọ́ náà ni àyídára wa wẹ̀ fún ìjọ àbá máa jáde láyé náà wọ́n wẹ̀ fún wa náà ìjọ wọn bí wa tá a wálé ayé wọ́n bẹ ẹran súná àwa tí wọ́n torí ẹ̀ bẹ ẹran súná àjẹpẹ̀ ìjọ àbá jí tá a bá jáde láyé náà gbogbo ẹran yòówù kan bá pa ẹnu wa ò ní kàn lẹ̀ ìjọ wọn bí wa tá a wá sílé ayé wọ́n ní ẹ bá wa gbé wọn máa ń bá máa ń pè á gbé wá lọ́tún ẹgbọ́n ọmọ wa ìjọ àbá jáde láyé náà bẹ́ẹ̀ gbé wọn ní gbọ́dọ̀ àwáyé yẹn náà wọ́n máa gbé wá gbọ́dọ̀ àbá jáde kú láyé ìjọ àwọn bí wa inú àwọn kan ń dùn pé ẹkú ewu ọmọ bẹ́ẹ̀ ni inú àwọn kan lè ṣe kí ni inú àwọn kan ń bàjẹ́ ìjọ àbá kú náà bí inú àwọn kan ṣe máa dùn inú àwọn kan náà máa ṣe kí ni ló máa bàjẹ́ ọlọ́pàá jẹ́ ká máa létí tó ṣẹlẹ̀ ní ọjọ́ tó bí wa àtijọ́ tá a máa jáde kò sí tó ṣẹlẹ̀ níjọ́ tí a bí ọmọ tí ò ní ṣẹlẹ̀ níjọ́ tá a bá jáde láyé pàfún tí wọ́n fi sí wa lára níjọ́ tó bí wa wá kọ́ lára ohun tó wù wọ́n ni wọ́n fi sí wa lára ìjọ abá kú náà nípa máa ṣe fún wa náà nìyí ìjọ wọn bí wa tá a wálé ayé bá a ti ṣe délé ayé àwọn àfáà tó sọ wá lórúkọ àmọ́ wọn ẹnìkan ò lè mẹ́sàn wọn irú àfáà mélòó ló máa kírun sí wọn lára ló máa ṣàdúrà fún nípa bá jáde láyé àní mọ̀ wọn jẹ́ kó yé wa tó wá wá bí wa wọ́n pè ó sí wa létí ìwọ̀n nìkan bá pè sí wa létí wọn ṣe ká mọ̀ sí kí ọ̀tún tó wá jẹ́ kó ṣe kí ni kán wá kírun yẹn wọn wá ní kí ẹwọ yìí àsìkò ká fi ń pè ó tí wọ́n fi ń ṣe kankan ẹwọ bó ti kéré síra wọn tó òun lò pé kọ́lọ̀ ń pa fún wa ìjọba bá wá jáde láyé wọn á sọ ní ẹgbẹ́ jáde ìgbéjáde tán bá wá gbé jáde kò sí ìrun mọ́ kò sí ìkàámọ̀ tó bá pè ó ní 5:30 wọ́n á kírun ní nǹkan bí 6 o'clock àbí 15 tó ìyẹn jẹ́ kó pàwọ́ fún wa pé gbogbo tẹ́ fẹ́ lò láyé yìí wọ́n bá díẹ̀ wà iná mọ́tò. ẹnikẹ́ni tó bá lo ọlọ́run ní àtàwọn bá ka 1000 ọdún láyé ìdí ẹ̀rọ ló ṣẹ̀ṣẹ̀ dé bí ọjọ́ kan lọ́dọ̀ mo wá ṣe calculation mo wá ní pé ẹni tó bá lo 120 years láyé ìṣẹ́jú mẹ́fà ló lù lọ́dọ̀ wọn. àánà òun yàrá òun náà láwùjẹ gbẹ́sí ẹ̀yà fáṣíyẹ́tẹ̀ àwọn ẹ̀wọ̀n bíi tí ọlọ́run ní ẹlẹ́sàn dé. wọ́n gbé wa sí inú ilé mọ́mí wa gbowó ọmọ dáàbì wa náà gbowó ọmọ wọ́n ní owó tá a ní wọ́n lówó ọmọ tá a bí. àmọ́ dáàbì tèmi ò fi tèmi jíṣẹ́ fún mi bóyá dáàbì tí ì jíṣẹ́ fún yín wọ́n jíṣẹ́ fún wa ọlọ́run á jẹ́ kó yọ apẹ́ ọba ẹlẹ́sàn lòun ìjọ ìyá táwọn náà bá wá jáde láyé a máa wá gbowó bàbá wa owó tá àgbájọ súnmọ́ yẹn wọ́n wá da padà bí owó tó gbájọ yẹn ó yá gba owó náà lọ́tún gbà á lọ́sì gbà á lọ́sì ìtòkùrú jù níbẹ̀ ni wípé ìjọ ìyá wa ń gba tiwa ó gbà á nígbà àdùnnú ó gbà á nígbà pé ọmọ yìí ìjọ táwọn bá wá jáde láyé a máa wá gba tiwọn
yóò máa sunkún yóò sì máa gbowó òkú yẹ àdèmà kò sí ní ẹni lóbi a máa wá lọ́tọ̀ àti lọ́sì ìgbà wa wá délé ayé Kristẹ máa ń ṣe kéde kan tó máa ń bá àyàn lẹ́kọ̀ọ́ àwọn àwọn fúnra wọn kò yí wọn wọn bá ti gbé òkú kalẹ̀ wọn á gbé lẹ̀ báyìí àwọn èèyàn wá tó sílẹ̀ ìtòsílẹ̀ tó bá wá tó sílẹ̀ wọn máa wá kọjá lóṣìṣì òkú mùsùlùmí la máa ń sáré gbé ẹsáré lọ sí ẹsáré lọ sí alẹ́ ń kọ́lé tàwọn ìwé dandan kọ́lé kó kúkú ń jọ̀kan náà kẹ́ sí níjọ́ tó bá ẹni kan ẹdúró dà wọn nǹkan tó yẹ kó dúró dé ìyẹn kọ́ ni mo fẹ́ sọ yìí tó bá ti wá gbé òkú lẹ̀ bá ti máa gbé ọmọ lẹ̀ tó bá ń wẹ̀ fọ́mọ lọ́wọ́ ẹni wẹ̀ fọ́mọ kò gbọ́dọ̀ sítọ́ kò gbọ́dọ̀ tútọ́ ìjọ abákú náà tó bá ń wẹ̀ fún wa wọn ò gbọ́dọ̀ sítọ́ wọn ò gbọ́dọ̀ tútọ́ gbogbo tó bí ẹ bá rí kò sì gbọ́dọ̀ sọ fún yàn tó bá fẹ́ kọ́lọ̀ ń bò náà láṣẹ àwọn agbé òkú síta tá a bá wá gbé síta tán wọn wá tó line state àwọn èèyàn á máa tò lọ kí ló máa sọ àmọ́ rẹ̀ tí ó kọjá bẹ̀ tí ó lè tàn olórí burúkú ti gbówó yẹn lọ olórí burúkú ti gbówó yẹn lọ ìkan sì máa sọ ọ́nà pé èèyàn rẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn kan máa ṣe níjọ́ tí ìpín bá jáde láyé tí wọn náà bá jáde láyé kí ni wọ́n máa sọ tó bá tó kúrò àtàwọn méjèèjì sí. gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ fẹ́ jẹ́ kó yé wa pé àfọwọ́bà fílẹ̀ nílé ayé ẹnìkan kì í wálé ayé tó má lọ ìyá yìí wá jáde láyé àwa rántí wọn lé ẹ wo kọ́lọ̀ bó ṣe tẹ̀lé kọ́lọ̀ ẹ wo beauty bó ṣe tẹ̀lé beauty ẹ wo fine bó ṣe tẹ̀lé fine ẹ wo handsome bó ṣe tẹ̀lé handsome ẹ wo gbogbo ẹ ṣe bí ẹni tá à ń torí ẹ ṣe tá à ń ṣe bí ìgbà tó jẹ́ pọ̀ wà láàrin wa bẹ́ẹ̀ sì kò sí ó ti lọ bó ti wá lọ yẹn lèmi máa ń lọ lẹ́yìn náà máa ń lọ́jọ́ kan nítorí wá kù ní pé kí lè gbélé ayé ṣe àfáà fún wa sọ fún wa yí pé. máa takọ̀ wọn wà máa tẹ́tí máa kárí mọ́ hàn. ìjọba tọ́lọ̀ torí ẹ̀ ṣe kílẹ̀ tí kìí pé àwọn kan ìyá ti kú sí àyàn tí wọ́n ti rò wípé mọ́ṣáláṣí ta ti ń ṣàdúrà fún màmá ibẹ̀ náà láàbò sí wọ́n wá jẹ́ kó yẹ pé tàtọ́wò ti gba pé a ti kú òní stéèjì yẹn a ti wọ́ sí stéèjì yìí làwọn wá sí ìbàdàn ibẹ̀ yẹn dáa ń dúró sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ ò gbèrò ibi náà ẹsẹ̀ ò tún gbèrò ṣáà lọ sọ́mọ̀ lọ ta tẹ́tì sí ni jọ̀mọ́ farabalẹ̀ má wulẹ̀ kéde jọ̀mọ́ ó dáa kéèyàn ń ṣe ẹ̀mí ó dáa kéèyàn ń wà rẹ̀ owó tá a ní ó máa padà tán gbogbo tá a ní ló máa padà tán tí ò ní ṣẹ́kù kankan nǹkan kan tó dáa kẹ́dà ṣe kó ṣe láyé ni pé ní orípa dáadáa tó ń ṣe nígbèsí ayé yìí ni màá ṣe ti bákà kan parí ẹ̀ tí bàá parí ẹ̀ yìí pé ọlọ́run ò fẹ́rẹ̀ èèyàn kan àfẹ́ni tí ń kírun ọlọ́run ò fẹ́rẹ̀ èèyàn kan àfẹ́ni tí ń kírun ọlọ́run ò fẹ́rẹ̀ èèyàn kan àfẹ́ni tí ń ṣàǹfààní fọ́mọ ànábì ádámà òun ni ó rẹ̀ jẹ tó bá di àlàáfíà kí ni agbélé ayé ṣe kí nípa rẹ nínú ìgbésí ayé ọmọ ènìyàn tó bá láyé ọlọ́run ò dá kínní kan láyé kó má jẹ́ sí pé ó ní àǹfààní tó máa ṣe féèyàn àwọn kan lọ́wọ́ ẹ̀ fún wa níjọ́ tí wọ́n bí wa èèyàn mélòó ni wọ́n ti ṣàǹfààní fún ìgbésí ayé ẹ̀. ìṣẹ́nu bí onígbà tí àdánwò bá dé kó tó yọjú sí ẹ ìjọ tó bá ń bẹ nínú ìnira kò ní ràn ẹ́ lọ́wọ́. wọ́n ló ní wọn ló dáa jù nínú omi tá a máa ń mu láyé àwọn kan ní ẹ̀bá wọ̀tà ni àwọn kan ní lágbóníṣù wọ̀tà ni gbàdéyàn kan máa dá omi tó dáa jù láyé lómi tá a fẹ́ ni ní ẹni tó gbẹ̀ngbẹ̀ lásìkò tó gbẹ̀ngbẹ̀. Oúnjẹ wo ló dáa jù láyé oúnjẹ tó dáa jù láyé la fún ẹni tí ó gbé ìgbà dé kí n pa ìgbà náà la ṣe kí ni la fún ní oúnjẹ tó dáa jù láyé yìí. ṣé táwọn bá pè wá sí àárín dásítọ̀ ọlọ́run ṣé táwọn bá pè wá sí ní àárín rántí ọlọ́run gbogbo nǹkan táwọn dá látòkè délẹ̀ gbogbo wọn ni wọ́n ní àǹfààní tí wọ́n ṣe wọ́n máa wá ń ṣe irú àwọn kan sí ẹrú kan yìí orí òòrùn bó ti máa tàn yóò látàárọ̀ dalẹ́ nìyẹn kò tàn fáǹfààní ara ẹ̀ ó tàn fáǹfààní ẹ̀ lórí. wal ashjaru la ta'kulu thimaraha. ẹ wo igi tó ti bá wù tán tí igi bá wù tán fúnra ẹ̀ yóò wá wò tó bá ti wá wù tán á wá sọ ọmọ tó bá sọ ọmọ tán gbogbo ọmọ tó so yẹn kò so fáǹfààní ara ẹ̀ kí ló so fún àǹfààní àwọn tí ó jẹ. wal bahru. tó bá ti kí ò bá tí ì pọ́n àwọn àìsí kékeré sọ lóko kí èso yẹn jábọ́ tó bá jábọ́ kẹ́ ẹ̀ lè bá a jẹ́ tó bá wá di bẹ́ẹ̀ wá jẹ́ nígbà tó bá pọ́n tán á tó wá bá a bẹ̀rẹ̀ sí sọ ọmọ tiẹ̀ náà sílẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ ọmọ tí mo bí.
والبحر لا يأكل سمكه. ẹ̀rí omi bó ti pọ̀ tó yẹ bó mi ti lọ tó lọ tó pọ̀ tó yẹ ẹja ń bẹ lẹ̀ bẹ́ẹ̀ já sí wọn bẹ̀ bó ṣe ń tọ́jú ẹja òun kọ́ ló fẹ́ jẹ́ ó ń pìpì ẹ̀ kalẹ̀ fáwọn tí ó jẹ ní. النهر لا يشرب ماءه. omi ti ń bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́rọ̀ náà láyé ọlọ́run dá wọn fún àwọn nǹkan kan tí ó máa ṣàǹfààní fún nǹkan míì. وذات الطول. ohun tí ó ṣẹ́kù tẹ́lẹ̀ abá fún iṣẹ́ ẹni tó bá ṣe iye ẹni tó bá dùn nínú iye ẹni tó bá mú ẹkún kúrò lọ́dọ̀ wọn tán bá ti rántí rẹ̀ tínú wọn sì ń dùn ibi yóò tó bá wà nù sàárè ọlọ́run á sì máa forí ẹ̀jù wọn. tá a bá wá dé ẹlẹ́ni tí ò mọ rẹ ṣe tí ò mọ àwọn nǹkan kan ṣe mo ti lẹ́yìn kan tó sọ yìí pé sàrà yìí pọ̀ ọlọ́run ò ṣeun lẹ́ni tó lè ṣe sàrà ọlọ́run fi wọ̀n lọ́rùn báwo ló ṣe máa ṣe wàhálà kó máa kó fáwọn kó fi rọ̀ wọn lọ́rùn ọ̀gbọ̀n tá a fà mí. إذا لم تستطع نفع الإنسان. sábà máa ń yẹ pé gbogbo tá a rí ìtò bẹ̀rù ariwo ni wọ́n pa ariwo làwọn pa ẹtí gbọ́ wá sí láti bàtà ti tẹ̀lé Ramadan ẹgbọ́n lọ́sùn ẹgbọ́n lọ́sùn tí mo bẹ̀rẹ̀ máa wúlò fún ẹ ìsáyà tẹ̀sítẹ́tẹ́ نفع الإنسان. tó o bá lè ṣàǹfààní fún èèyàn láyé فلا تضره. má ní í lára وإذا tó o bá ní àǹfààní tó fẹ́ ṣe fọmọ lákèjì ẹ má ní í lára وإذا لم تفرحه. tó o bá lè jẹ́ kí ọmọ ènìyàn kan rí dùnú láti ara tiẹ̀ فلا تحزنه. má jẹ́ kí bàmújẹ́ rí má jẹ́ kó ní bàmújẹ́ látara ẹ̀. وإذا لم تقف معه. tó bá ti dé ìṣòro bá àdánwò bá dúró dé bá tó o bá lè dúró tì فلا تشمت به. àmọ́ kó bàmújẹ́ bá. وإذا لم تفرح بنعمته. tọ́lọ̀ má ṣe tẹ́fẹ́ èèyàn tó o bá lè bá dúpẹ́ فلا تحزنه. má bàmújẹ́ وإذا لم تمدحه. tó o bá lè jẹ́ kí inú ẹ̀ dùn kó bá gbádùn orin tọ́lọ̀ ṣe fún فلا تزنه. má ṣe kú pé kí ló ní tẹ́nìkan ò ní واعلم lọ́mọ أن لكل إنسان gbogbo wa dá حقا. wa láyé pátápátá la ní ẹ̀tọ́ kan àbí èkejì tá a fẹ́ gbà lọ́wọ́ ara wa. فكن لطيفا مع الناس jẹ́ جميعا. aláàánú fún gbogbo ọmọ ènìyàn yẹn la fa ní téèyàn fẹ́ jẹ lẹ́yìn ìgbà tó bá kú tán tó bá kú wá wá dàbí ìgbà tí ò kú tán àwọn kan nílé wọn kó lé ṣe wọn kó gbogbo ẹ̀gbẹ́ lẹ́yìn tí wọ́n lọ tán àbúrò kankan mọ́ àkọ́kọ́ ènìyàn bá ṣe fún àwọn èèyàn láàmà rántí. ماذا عليه بجنازته؟ Let us imagine today àwọn tí ìyá yẹn wọ́n bá ní kọ́ pé sàn ní 15 million or more than that wọ́n bá lè ṣe tán tó bá fẹ́ náwó fún àmì ẹni pé sàn ní alájì àwọn alájà ẹmọ ilé ẹ̀rọ ń gbé fún wọn ẹ̀rí ẹ̀ sì ní wàhálà àti pọ̀ lákẹ́kọ̀ọ́ alájà ti mú kéré kan wá tẹ bá fẹ́ náwó bí sàn ní tẹ fẹ́ náwó bí barista ìwé kan K1 owó tán máa kọ́kọ́ fi pè é lákọ̀ọ́kọ́ millions tọ́wọ́ wá dún wájú ẹ̀ tẹ́ bá fẹ́ gbé fún ọmọ mọ́ṣẹ́ máa gbé ní bọ́ǹdù ẹni tó ti yóò tán láti wá gbé fún ọ̀rọ̀ ayẹyẹ tó rẹ̀ àmọ́ yóò débi kankan wájú ọlọ́run yìí tá à ń ṣe tọ́mú ní lọ́tún tọ́mú ní lọ́sì 10 naira 20 naira ó nípa tí ó sì lára ẹ̀ ká fi sí. yẹn ló lọ́wọ́ rẹ̀ jù ìyókù yẹn ò jẹ́ kankan níwájú ọlọ́run má sì ṣàfáàná ọlọ́run má ṣe wá lé níbi ó ṣe wá lẹ́ni tó ń bọ́ lọ́n dúró tí ó sì bá gbogbo ẹ̀ ṣe ó ṣe pàtàkì kí ọmọ ènìyàn dùnyàn nínú ó sì ṣe dáadáa fún ènìyàn kó ṣe dáadáa fún nítorí ọjọ́ kan you all have phone here just imagine ní àbá jí aago kan o ọba jí aago kan o àwọn ọmọ náà lọ ọwọ́ akọ fóònù ẹ̀ ó tàn ó sì nẹ́tíwọ̀kì ńlẹ̀ ó fẹ́ kọ́ọ̀lù bá gbogbo ẹ̀ wá dúró rárá báwo ló ṣe máa burú tó bí òun lè ṣe máa dúdú tó bí ìnira ṣe máa ṣe lọ ìrírí pé ìnira mú sàárè ọmọ tí kù jù yẹn wọ̀ ìjọba ti gbé ìyàwó àyè sílẹ̀ láti jù wọ́n sílẹ̀ wọ́n wà níbi no network wọ́n wà nínú òkùnkùn wọ́n wà nínú ooru wọ́n wà nínú àyíjẹ wọ́n wà nínú tọ́mọ nípa ló wà níbo ìyàwó lu ọmọ lẹ́gbẹ̀dà wọ́n ẹ̀rí kan kan bá sọ̀rọ̀ wọ́n sì yẹ káwọn olówó bá fún wọn fẹ́ sọ. wà á rè é. ìwà rẹ̀ náà wà ní.